dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba tí ó ní ọjọ́ gbogbo tí ó pa wá lálẹ́ àná ó tó jí wa sílẹ̀ alààyè ní àárọ̀ tọjọ́ tèmi. Mo fẹ́ sowọ́pọ̀ pẹ̀lú ọ̀rẹ́ mi àbúrò mi láti ìlú Èkìtì nípa pé ká sọ èdè abínibí. Ẹjọ́ ẹ fi kalẹ̀ sí ẹjọ́ ẹ jókòó torí pé ètò tá à ń ṣe lónìí ètò Oòduà la pè é. Tí a bá dẹ̀ jẹ́ ọmọ Odùduwà tọkàntọkàn èdè Odùduwà náà ni ó yẹ kí a sọ jáde lẹ́nu. Abala tá a wà nísìnyí ni pé kí a ṣí aṣọ lórí ètò tí à ń ṣe ní ọjọ́ tòní tí a pè ní Odùduwà Festival and Tourism Summit. Ní orúkọ gbogbo àwọn bàbá lábàláyé tí wọ́n tẹ ilẹ̀ Odùduwà dó láti ìgbà tí ilẹ̀ Odùduwà tó ti wà. Èmi ni Ọbàtálá ni, èmi ni Ògún ni, gbogbo wọn pátápátá orúkọ wọn la fi ń ṣí ètò yìí lónìí o. Torí wọ́n ti fi búrẹ́dì kó wa lọ́bẹ̀ jẹ nílẹ̀ adúláwọ̀ tá a mọ̀ sílẹ̀ Yorùbá. Ọlọ́run á gbà wá níjọ́ kan lọ́wọ́ gbogbo ẹ̀ torí èmi gbé àṣà dání ní gbogbo ọ̀nà. A ṣe ń bọ̀ lórí ẹ̀ nígbà tí màá bá ka ìwé àpilẹ̀kọ ọ̀gá mi. tó ní orúkọ Odùduwà tó jẹ́ bàbá wa. Mo ṣí aṣọ lórí ètò yìí lónìí kí Ọlọ́run ọba Olódùmarè kó máa gbà fún wa nílẹ̀ Yorùbá. Bàbá ṣe ń lù kó máa jẹ́ kó máa dún gbogbo ìmọ̀ ète ọ̀tá lórí ilẹ̀ Yorùbá lónìí àtẹ̀rí ẹ̀bá ní orúkọ àwọn baba ńlá àwọn bàbá kábíyèsí. Mo ṣe bá yín náà bẹ́ ọ mo ṣe aṣọ lórí ẹ̀ lónìí ó fi wá ṣe o. Odùduwà náà. Òun náà lẹ rí o. Wọ́n ní kí wọ́n bá wọn mú lọ́wọ́ kí wọ́n nà sókè kí gbogbo ayé rí. Wọ́n lẹ́ni abá torí ẹ̀ pàdé ìwé ní jẹ ẹ má fún ìwé máa fún níta.